شتى فالقصد واحد إذا تعدت الأهداف فالخاسم فاسد فكن مركزي الأصل إن شئت صائبي وذا أدبي إن صاح فالأصل واحد لقد تم فضل من إلهي بكامل كذا الألوري إن بصرت فحامد سلام على شيخ الشيوخ كمالنا وعدم عبد الله نورين نقتدي وعدم عبد الله نورين نقتدي Marikasi pẹ̀lú àdàbí ìsọmọ́ra tó pátápátá. Marikasi pẹ̀lú àdàbí ìsọmọ́ra tó pátá. Lábẹ́ fọ́fúnra kú nítorí pé ọmọ ìyá kan ní gbogbo wa. Mùsùlùmí ayé pátá ìtẹ́sí mọ́ bí abúlélá. Marikasi pẹ̀lú àdàbí ìsọmọ́ra tó pátápátá. Lábẹ́ fọ́fúnra kú nítorí pé ọmọ ìyá kan ní gbogbo wa. Mùsùlùmí ayé pátá ìtẹ́sí mọ́ bí abúlélá. Bísímílà ajíbọ̀mọ́dá àlè àdàbí ọ̀kan lọ́mọ. Ọmọ Gàmbàrí mo tún dé iṣẹ́ ọlọ́run ọba tó yá. Orin tó gbọ́n pẹ̀lú ìmọ̀ ẹnu ọlọ́gbọ̀n rẹ̀ ti máa gbọ́. Ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ àti sọ fún kó má ṣe jẹ́ gọ́gbẹ́ òjò náà. Ẹni rí mi fi ájí kọ̀mẹ́ndà ó ń kọ́ lẹ́tà sẹ́gbà orin ni. Rògbòdìyàn lọ́tún lósì ayé orin tí òun tá a máa sọ. Rògbòdìyàn lọ́tún lẹ́sìn ayé orin tí òun tá a máa sọ. Orin tó lè dájà sílẹ̀ ò ní gbọ́ lẹ́nu tiwa. Ájí kọ̀mẹ́ndà tàìlẹ́jà kan ká lè jọ́kàn lórin tiwa. Mi ò ní báwọn kọ́ orin ọ̀tẹ̀ tó lè mú kó sínú wa fáyé. Èsì ọ̀rọ̀ mi rè ó. Èsì ọ̀rọ̀ mi rè ajíkọ̀ ọmọdé ìtẹ́sí mọ́ bẹ̀ abúlé ńlá. Marikasi pẹ̀lú àdàbí ìsọmọ́ra tó pátápátá. Lábẹ́ fọ́fúnra kú nítorí pé ọmọ ìyá kan ní gbogbo wa. Mùsùlùmí ayé pátá ìtẹ́sí mọ́ bí abúlélá. Ẹgbọ́n kí ló lè dájà sílẹ̀ mẹ̀sí bọ́mọ ìyá kan ní gbogbo wa. Ẹgbọ́n kí ló lè dájà sílẹ̀ náà ọmọ ìyá kan ní gbogbo wa. Ẹ má jẹ́ ká gbé sùn láyé ẹ jẹ́ ká ṣe pọ̀ kájọ kan. Tó bá jẹ́ pàrọ̀ ronú ìpìlẹ̀ kò yẹ kí ìjà wáyé rárá. Ṣéwù Ádámù ní Marikasi wọ́n ṣiṣẹ́ sílẹ̀ tó pọ̀ gan-an. Ṣéwù Ádámù ní Marikasi wọ́n ṣiṣẹ́ sílẹ̀ kí wọ́n tó kú. Iṣẹ́ tó pọ̀ tí yóò lè tán lálẹ́ alórí ti fara ṣe. Níbo lẹ́dẹ́ tẹ̀ wò borí pa wọn babalágbàjì ṣiṣẹ́ gidi. Níbo lẹ́dẹ́ tẹ̀ wò borí pa wọn babalágbàjì ṣiṣẹ́ gidi. Lójoojúmọ́ ní súnmọ́ra ń pọ̀ sí pẹ̀lú àlùbáríkà tó kún. Lójoojúmọ́ ní súnmọ́ra ń pọ̀ sí pẹ̀lú àlùbáríkà tó kún gẹ́gẹ́. Àtọ́wọ́ aṣọ ti Ṣéwù Kàmálì àlè àdàbí bàbá jẹ́jẹ́. Orí pa Ṣéwù nàlè àdàbí dá ìmọ̀ mọ́ta líya. Ajíkọ̀mọ́dà àlè àdàbí àkíyèsí kájọ bíra wa. Ajíkọ̀mọ́dà àlè àdàbí àkíyèsí kájọ bíra wa. Ta ló rírù Ṣéwù Ádámù kó mú jáde káyéri. Ta ló rírù Ṣéwù Ádámù kó mú jáde kó wí báyé. Ta ló rírù bàbá alágbàdì kó mú jáde kó wí báyé. Nínú ayé táwa yìí kọ́ mọ̀ wẹ̀ ò lè rírù Ṣéwù Kàmálì. Láyé yìí kọ́ dayé àtúnwọ́ Ọlọ́run ló sá àwọn bàbá lẹ́sà. Tí ó sì jẹ́ kíkan ó pàkan lára àlùbáríkà àwọn kan gẹ́gẹ́. Ìtọ́lọ́run fi sá wọn lẹ́sà ó yàtọ̀ sí ìrakòjọ ra wọn. Àpọ́nlé ló fi wọ́n ṣe fún wa nínú síláàmù faraye. Pàtàkì jùlọ nílùú Ìlọrin gèrè álímì tí wà fà á. Ọlọ́run ló fi wọ́n ta wá lọ́rẹ̀ gbogbo ayé wa ń fọ́ làwọn tọrọ. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n onílàákàyè ẹ kíyèsí ẹgbẹ́ wọn yíyẹ òwò dáadáa. Àwọn kan bẹ́ tán bínú lọ́rin ẹ má jẹ́ ká fún wọn lọ́sọ̀. Marikasi pẹ̀lú àdàbí ìsọmọ́ra tó pátápátá. Lábẹ́ fọ́fúnra kú nítorí pé ọmọ ìyá kan ní gbogbo wa. Mùsùlùmí ayé pátá ìtẹ́sí mọ́ bí abúlélá. Ajíkọ̀mọ́dà ògùn àdàbí àlè àdàbí tí ó bá sí. Kọ̀mọ́ndà ògùn àdàbí àlè àdàbí tí ó bá sí. Sọmọ à ń fẹ́ ti kọ̀mọ́ndà mo dà ń ṣe tiwọn. Sọmọ à ń fẹ́ ti kọ̀mọ́ndà mo dà ń ṣe tiwọn. Gbogbo bí tí mo bá ti rí Marikasi ẹ ò lè dá wa mọ̀ síra wa. Gbogbo àwọn ọ̀dọ́ nínú ẹ̀sìn ọ̀rọ̀ yìí kan wa ẹ̀sùn máa bí. Àwọn ọmọ kéwú Marikasi àdàbí ìsúnmọ́ra tù ẹ̀sùn máa bí. Ọ̀rọ̀ tó bá lè dájà sílẹ̀ ẹ jẹ́ ká sọ àga jìnnà sí. Níbi tẹ́yìn bá pàtẹ ìjà koríko tó wà níbẹ̀ àfarapa. Ọ̀rọ̀ tó lè túlù tó lè bà nǹkan jẹ́ ẹja sọ́ra àwọn ọmọ kéwú.
ẹ má jẹ́ ká tara àwọn bàbá wọn yìí kò bínú ọlọ́run ọba ìsọwárí jẹ́ níbi àbòsí mò ń fẹ́ yí fàyín létí ká sọ àfọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ wa ìwọ tó sọ̀rọ̀ bá jẹ́ o. ọ̀rọ̀ rẹ̀ o sẹ́ni kó pẹ̀rù ọmọ kéwù ọ̀rọ̀ rẹ̀ o sẹ́ni kó pẹ̀rù ọmọ kéwù Yorùbá sọ̀wọ́ ẹ̀yìn lòun kó jábọ́ afọ́ ẹja sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ ká má fẹnu kọ́. kọ̀mọ́ndà o ẹ̀fẹ́ tí ẹ gbọ́ tán aláṣọ̀tẹ̀ asọ̀rọ̀sọ fọ́tò tó ní tóun bá sì sọ òun àfọ̀rọ̀ tọ̀rọ̀ ṣe o. ló bá sì sọ ají kọ̀mọ́ndà kò rọ́rọ́ bí tọ̀rọ̀ ṣe kọ̀mọ́ndù náà sẹ́ńbà mi ká lọ ẹ̀yìn ọlọ́gbọ́n ni wọ́n ń sọ fún pé kó rọra sọ̀rọ̀ kó má sì sọ olóhùn wá sọ olóhùn wá sọ o òun bá sọ tẹ òun lè tún ṣe ají kọ̀mọ́ndà sẹ́ra lásọ tẹ́tí mò ń sọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ ọjọ́ kan ó gbọ́ bá ìlú ó tún bújòyè àwọn èèyàn sọ fún má sọ̀rọ̀ yìí olóhùn wá sọ o àwọn èèyàn sọ fún o má sọ̀rọ̀ yìí olóhùn wá sọ o wọ́n kìlọ̀ fún o pé má sọ̀rọ̀ yìí kó má bu ẹ lọ́wọ́ o ó ní kí ló dé ó ní kí ló dé ó ní kí ló dé tóun bá sọ̀rọ̀ yìí kí ló fẹ́ ṣẹlẹ̀ ló bá sọ̀rọ̀ ó gbọ́ bàálù ó tún bújòyè ó bá wọn àfá ńláńlá inú ìlú ẹja alápàlẹ́ ó bá wọn àfá ńláńlá ẹja alápàlẹ́ wọ́n kìlọ̀ fún wọn lọ́rọ̀ tó ń sọ yìí bàbá rẹ̀ ò lè sọ olóhùn lè sọ tóun bá sọ tán kí lọ́lọ́hún fẹ́ ṣe ló bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó láforíjì lọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan náà níbínú ọlọ́run bá ṣẹlẹ̀ sálásọ̀tẹ̀ gbogbo ayé pátápátá ni wọ́n ń ṣèpè lé ọba ìlú gbogbo wọn pátá ni wọ́n ń ṣèpè fún ìjòyè ìlú gbogbo wọn pátá ni wọ́n ń ṣèpè fún wọn làwọn ò ní sọ̀rọ̀ o àti fà ọ́ lọ́wọ́ ìkìlọ̀ rẹ o ìkìlọ̀ rẹ o gbogbo àwọn ọmọ kéwú ẹja rọra ṣe Yorùbá sọpẹ́yìn lòun kó jábọ́ afọ ẹja sọ̀ra bàbá ń sọ̀rọ̀ ká má fẹnu kọ́. ọ̀rọ̀ rẹ̀ o sẹ́ni kó pẹ̀rù ọmọ kéwù ọ̀rọ̀ rẹ̀ o sẹ́ni kó pẹ̀rù ọmọ kéwù Yorùbá sọ̀wọ́ ẹ̀yìn lòun kó jábọ́ afọ ẹja sọ̀ra bàbá ń sọ̀rọ̀ ká má fẹnu kọ́. ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ ikùn mi ti bá ní sọ. ọ̀rọ̀ ń bẹ o lọ́dọ̀ ikùn mi ti bá ní sọ ìka bàjẹ́ o ajíkọ̀ ọmọdà ni ò ní jẹ́ sọ torí ìṣọ̀kan torí ìṣọ̀kan kọ̀mọ̀dà torí ìṣọ̀kan táǹkọ̀rin ẹ̀ ni ò ní jẹ́ sọ ọba wa Ìlọrin àtàwọn àìmọ̀ wọn ti ní ń dákẹ́ torí bàbá wa Ṣéyíhù Ádámọ̀ ló jẹ́ ń dákẹ́ torí Ṣéyíhù Kàmálídìní ni mo fi dákẹ́ torí bàbá wa bàbá Lágbàjì ni mo fi dákẹ́ torí Tabani o torí Tabani tẹjọ ṣègùn láṣẹ má dáná kò má sí iye méjì níbẹ̀ ká má ti ná bọ́lé. gbogbo àdàbí pẹ̀lú máríkàsì àti sùnmùra ẹ̀ bá jẹ́ káfí ìfẹ́ lò káfí mà sọ̀kan ẹ̀ má jẹ́ kágbọ́tà láyè láti rọrọ̀ sọ. gbogbo àdàbí pẹ̀lú máríkàsì àti sùnmùra ẹ̀ bá jẹ́ káfí ìfẹ́ lò káfí mà sọ̀kan ẹ̀ má jẹ́ kágbọ́tà láyè láti rọrọ̀ sọ. ọba tó ní kẹ́ o tó dẹ̀ ń ṣèkẹ́ fáwọn ẹni yìí kẹ́ o báwa ṣèkẹ́ o fáwọn ẹni yìí kẹ́ tá ṣiṣẹ́ yìí kẹ́ Ṣéyíhùnà Kàmálídìní bàbá ṣiṣẹ́ yìí kẹ́ Ṣéhù Ádámọ̀ Àlíyá lórí wọ́n ṣiṣẹ́ yìí kẹ́ bàbá Lágbàjì wọ́n ṣiṣẹ́ yìí kẹ́ ọlọ́run sì kẹ́ o gbogbo àwọn khalifa wọn ọlọ́run bá wa sọ wọn gbogbo wọn báwa san wọn lẹ́san mẹ́dàmú wọn Ṣéyíhùnà Khalifatul Adabiyyah ní pẹ̀lú Ṣéyíhù Mudirul Markaz Ṣéyíhù Habibu pẹ̀lú bàbá wa Khalifa Lágbàjì kọ́lọ́hún sọ wọn àwọn ọmọ kéwú tá nífẹ̀ẹ́ wọn kọ́lọ́hún san wá lẹ́san.